Yorùbá bọ̀ wọ́n ní àgbà ló tóró lọ ọba ló tó eyín erin fan. Pẹ̀lú mi lórí ìjókòó mo ní ọ̀kan pàtàkì láàrin àwọn àgbààgbà wa nínú ẹgbẹ́ ọmọ Yorùbá. Mo lè lo ohun tí olóyìnbó pè ní emeritus. N ò ní lè dákọ wọn kó má di pé mò ń ṣàlàyé ara mi pé dákọ̀sà mo bá ń ní àbá mo pè ń lóko n ò ní jó rí bẹ́ẹ̀. Àwọn ni n ó jẹ́ kí wọ́n dárúkọ wọn fún yín láti gbọ́. Ọ̀kan pàtàkì nínú àwọn àgbàlagbà wa ò ní wọ́n jẹ́ nínú ẹgbẹ́ ọmọ Yorùbá. Bàbá wa mo kí yín pé a kú àjọ̀dún 20 ọdún ti ẹgbẹ́ ọmọ Yorùbá. Ẹ̀mí wọ́n ṣe púpọ̀ ẹ̀. Ẹ bá ń dárúkọ yín, ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn wa. Èmi ni ọ̀mọ̀wé Julius Adékúnlé Ogunnariwo. Ẹ bá ń sọ ọmọ bí tẹ́ ẹ jẹ́ náà bàbá. Ìjẹ̀búrẹ́ mi wà. Ẹ ṣeun bàbá wa. Ṣé rí ó máa ń dára púpọ̀ ká ṣe irú nǹkan báyìí. Ọ̀pọ̀ gbà àwa kan ó máa gbọ́ Dr. O, ìgbà míì bóyá a mọ tí ohun tó dúró fún, bóyá a tún ní àǹfààní àti mọ kí ni orúkọ àkọ́kọ́ wọn jẹ́, ṣùgbọ́n orúkọ àárín wọn ń rò pọ̀pọ̀lọpọ̀ wà mọ́. Fáǹfààní ètò yẹn ṣeun bàbá wa tẹ́ ẹ tún bá wa dárúkọ pé mò ń jẹ́ báyìí mò ń jẹ́ báyìí. Gẹ́gẹ́ bí àgbàlagbà nínú àpéjọpọ̀ wa, kí ni ohun tó jẹ́ nǹkan mọ́nìgbàgbé tẹ́ lè fojú wò gẹ́gẹ́ bí àgbà nínú ọmọ Yorùbá ní ìlú Calgary yìí pé látìgbà tẹ́gbẹ́ yìí ti bẹ̀rẹ̀ ní tí mo rí ẹgbẹ́ ìgòkè àgbà lọ́nà báyìí lọ́nà báyìí. Bóyá àwọn kan mọ̀ tàbí wọn mọ̀ wípé lóòótọ́ ni ẹgbẹ́ yìí di 20 ọdún. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi ò kì í ṣe ọmọ ẹgbẹ́ yìí ní àfi ọdún 2012 ni mo di ọmọ ẹgbẹ́ yìí. Ó lè máa ya àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wípé èmi tèmi jẹ́ pé èmi ni kejì president NCAC kejì láti 1993. Ó wá di pé mi ò ń ṣẹgbẹ́ ọmọ Yorùbá. Kì í ṣọ̀rọ̀ ìní. Ìgbà tí ìpàdé bá wà tí ó pé a fẹ́ bá ọdún là ń ṣe, a gbọ́dọ̀ sọ àwọn nǹkan kan tó jẹ́ pé ó lè fa ọwọ́ ẹgbẹ́ sẹ́yìn tàbí kó jọ bẹ́ẹ̀ ni pé ẹ káàtó. Ṣùgbọ́n ìgbà tí ẹgbẹ́ máa bẹ̀rẹ̀, èmi gẹ́gẹ́ bí èèyàn kan tó jẹ́ pé àwa la dá ẹgbẹ́ ńlá sílẹ̀ NCAC, èmi ò fẹ́ kó pín, mi ò fẹ́ ká pín yà. Ìgbà tí àwọn kan dẹ̀ dìde tí wọ́n sọ pé àwọn fẹ́ kó pín yà, èmi gẹ́gẹ́ bí èèyàn kan mo bá wọn jà gidigidi, tí ò ń ṣe pé àwọn tí ò ń ṣe Yorùbá. So ìgbà tí Yorùbá fẹ́ sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ tàwọn, mo tún sọ wípé bóyá kì í ṣe bẹ́ẹ̀ yẹn ló yẹ ká bẹ̀rẹ̀ náà, wípé ká má pín, torí pé ìjà ló dé ní ìgbà yẹn tí orin dàbí òwe. Kàkà bẹ́ẹ̀ mo ní pé nǹkan tó yẹ ká ṣe ni pé ká wádìí bá máa ṣe parí ìjà. Ṣùgbọ́n àwọn kan sọ pé báwọn ó ṣe lè ṣe náà ni pé káwọn lọ fi ká dá sílẹ̀. Wọ́n dẹ̀ dá sílẹ̀, bẹ́ẹ̀ tí díẹ̀ tó fi dá sílẹ̀ pé bóyá kí ìkan lára ọmọ wa kó lè di president NCAC ní ìgbà yẹn. Dídá ẹgbẹ́ yìí sílẹ̀
kò achieve purpose yẹn, right? Torí pé síbẹ̀síbẹ̀ náà ẹni ò di president, but inú mi dùn láti sọ wípé èmi gẹ́gẹ́ bí ìkan lára àwọn àgbà Nigerians tí ò ṣe Yorùbá, not just Yorùbá, pẹ̀lú Osita, àwa méjèèjì la pè town hall meeting láti parí ìjà fún gbogbo Nigerians. Tàdé wá sọ wípé ọmọ tiwa tó jẹ́ Yorùbá òun láti di president. Ìgbọ́n bọ́dẹ̀ bí ọmọ wa ṣe di president Nigeria Association nìyẹn. Bẹ́ẹ̀ mo sọ ní ìgbà yẹn fún àwọn Yorùbá wípé tí a bá fẹ́ ṣe kinní yìí o, Yorùbá ò kì í gbẹ̀yìn, kò kì í kẹ́yìn. Nǹkan kí nǹkan tẹ́ bá mọ̀ pé máa ṣe láti kára mọ́, kó bá jẹ́ pé bóyá àwọn tí ò kì í ṣe Yorùbá kọ́ ń gbé ẹgbẹ́ tiwọn lárugẹ, pé à ń láti gbé tiwa ní arugẹ. Ṣùgbọ́n unfortunately ẹ jẹ́ kí n sọ ní òyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn tó ń da sílẹ̀ ìgbà tó di pé ó ń lọ sílẹ̀ tó ń lọ sẹ́yìn, wọn ò gbárùkù tì. Inú mi ò dẹ̀ dùn sí pé bó ṣe ń lọ. Ní 1912 ìdí ẹ̀ tó fi jẹ́ pé 1912 ni mo ṣe di ẹgbẹ́ ọmọ Yorùbá. 2012 Yes, sir. Ni wípé ẹni tó di president ní ìgbà yẹn, Mr. Ọládélé, ìgbà tí wọ́n rí pé ẹgbẹ́ táwọn gbà pé kò rí báwọn ṣe rògbò máa rí, torí pé wọ́n á pe meeting àti ẹ̀ ti rí quorum, wọn lè rí quorum, àwọn èèyàn yọjú mọ́ pẹ̀lú àwọn tán dá sílẹ̀ náà gan. So ó wá bá mi pẹ̀lú ìyàwó ẹ̀ nílé wípé àgbà kì í wà lóde ọjà kórí ọmọ tuntun wọ̀. Bẹ́ẹ̀ni. Pé báyìí mo wá sọ pé mi ò kì í ṣe ọmọ ẹgbẹ́ ọmọ Yorùbá torí ìdí báyìí. Ó dẹ̀ bẹ̀ mí pé mo ń láti dìde pé kí n dàkókò tóun yìí at least kí n support. Mo dẹ̀ sọ fún pé kó lọ pe meeting sí ilé ẹ̀, ní ilé ẹ̀, pé mi á wá sí meeting yẹn. Àdẹ̀ sọba máa bí ọ̀rọ̀ ẹgbẹ́ yìí bó máa ṣe padà sí àyè tó máa bójú mu bí tàwọn tó kù. Ó dẹ̀ pé ìpàdé yẹn ní ìgbà yẹn. Mo lọ bí mo ṣe di ẹgbẹ́ ọmọ Yorùbá torí pé mo promise ẹ pé full support màá fún wọn. Láti ìgbà yẹn ni ẹgbẹ́ yìí ló bẹ̀rẹ̀ sí ní lọ sókè. Aláti dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Báyọ̀ Ọládélé gidi because ẹgbẹ́ yìí ti kú pátápátá ní ìgbà yẹn kó tó wá gbé sókè lákòókò ìgbà yẹn. Àwọn tán bá wà ní ìlú ní gbogbo ìgbà tí kíní yìí ṣẹlẹ̀, wọ́n á mọ nǹkan tí mò ń sọ yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán di executive láti ìgbà yẹn wípé láti ìgbà yẹn wọ́n gbé ọwọ́ ẹ̀kíní Yorùbá sókè pé ipò tèmi tó wu èmi gan pé kó nǹkan báyìí ló yẹ kí ipò wa wà. Òun ni gẹ́gẹ́ bí èèyàn kan tí mo bá sọ pé mo support nǹkan kan tinútinú ni màá fi ṣe. Tí mo bá sọ pé mi ò support ẹ̀ náà ni. Inú mi dẹ̀ dùn pé láti ìgbà tí mo ti sọ wípé mo máa support, mi ò gbọ́wọ́ sẹ́yìn, mi ò jáwọ́ sẹ́yìn. I continue to support. Lágbára Ọlọ́run mo ì máa wà sí bíbá fún ìgbà pípẹ́. Ẹ̀mí mi á gùn fún yín. Gbogbo nǹkan tẹ́yìn dẹ̀ ń ṣe ọwọ́ yẹn á máa lọ sókè torí pé ẹgbẹ́ Yorùbá ń sìn ó ti wà níbi tó fi jẹ́ pé ó yẹ kó wà tí inú wa dẹ̀ dùn. Ìṣẹ́ni tó lè fọ ọ̀rọ̀ Yorùbá sẹ́yìn. Ẹ ṣeun bàbá wa. Mo ti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú bàbá wa Báyọ̀ Ọládélé. Ọ̀rọ̀ ẹnìkan ní kúkú jọrọ́. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó kín ọ̀rọ̀ wọn lẹ́yìn pẹ̀lú pé ìgbìyànjú wọn lákòókò tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́. Ẹ ṣeun. Tí n ò bá gbàgbé ọjọ́ tí mo kọ́kọ́ darapọ̀ mọ́ ìpàdé ẹgbẹ́ ọmọ Yorùbá, mo rí tẹ́ wọlé dé ní ọjọ́ tá à ń wí yìí. Ẹ wọ ṣòkòtò péńpé wọlé lọ́jọ́ náà. Mo wò pé bẹ́ẹ̀ ṣiṣẹ́ máa ń ṣerun yín èèyàn lè rí ewu lórí yín. Mo á wò pé
nígbà tó tí pàdé ń lọ tẹ́ ẹ wá sọ̀rọ̀ tẹ́ ẹ dìde sọ̀rọ̀ torí ẹ lè ṣe kẹ́ ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ lè ṣe kẹ́ ẹ má fọ̀rọ̀ jẹ̀wọ́ nínú pàdé ó sì máa ń mú pàdé dùn ní ọ̀rọ̀ iye ọmọ ọdún tẹ́ ẹ pé ló wá jẹyọ nínú ọ̀rọ̀ yín mo ní tó láti gbà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mi ò rí kẹ́ ẹ tẹ̀tì nínú àtìlẹ́yìn yín fún ẹgbẹ́ yìí lágbára Olúwa àìsàn búburú kò ní fara yín ṣẹlẹ̀ ẹ̀mí yín ó gùn kì í ṣe nínú ìyà kì í ṣe nínú ìṣẹ́ ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ó dáa bàbá ẹ bá mi gba àwọn olùdarí ẹgbẹ́ ní àkókò yìí nímọ̀ràn wípé bí ẹ ṣe ń ṣe o ẹ máa ṣe lọ ṣùgbọ́n mo láwọn àmọ̀ràn báyìí kẹgbẹ́ yìí kó lè gòkè àgbà ṣe ju bí ó ṣe wà yìí lọ. Well, gẹ́gẹ́ bí mo ṣe sọ inú mi dùn wípé ibi tí ẹgbẹ́ Yorùbá wà nísìn ibi tá a fẹ́ kó wà nìyẹn inú mi dẹ̀ dùn wípé olórí president láti for many years tí kan bá ti dé ó tún máa ń ṣe láti add mọ́ èyí tí àwọn tó wà ń bẹ̀ tó ti ṣe wọ́n tún máa ń gbé sókè ṣẹmọ̀ oníkálukú ló jẹ́ pé ó gbìyànjú nípa ẹ̀ síbẹ̀síbẹ̀ kò àyè wà fún wa láti jẹ́ pé ká ṣe síwájú sí i ká kóra wa jọ gbogbo àmọ̀ràn tí gbogbo àwọn ẹgbẹ́ mi ò mọ bí màá ṣe sọ bẹ́ẹ̀ pé àwọn èèyàn wa iṣẹ́kíṣẹ́ ta fún wọn gẹ́gẹ́ bí executive ni o tàbí committee tàbí nǹkan kan ni o oníkálukú ló ń gbìyànjú nǹkan kan tó tiẹ̀ jẹ́ pé ó dùn mọ́yàn nínú ni pé fún àkọ́kọ́ obìnrin ó di olórí ẹgbẹ́ Yorùbá tó jẹ́ pé ní Nàìjíríà gan bá ṣe tí a ti wá kò tí ì di obìnrin ò tí ì di olórí orílẹ̀-èdè ìyẹn fi hàn wípé bí àwa àti fi ìwà ọ̀làjú hàn pé a fọwọ́ kó àwọn obìnrin wa sẹ́yìn torí pé gbogbo àwọn ọmọ wa náà ń ṣe dáadáa adẹ̀ láti máa encourage wọn. a ti fẹ́ casino tó fi jẹ́ pé àti wá gbà ń sìn àwọn èèyàn wa tán bẹ̀rẹ̀ tí wọn kì í ṣe Yorùbá ó pẹ́ tán ti ń gbowó casino tán dẹ̀ ti jẹ́ pé owó yẹn ti pọ̀ tán ti fi ra ilẹ̀ pé àwọn fẹ́ kọ́ ilé ẹgbẹ́ àwa ṣe gba casino ni àná fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n gbìyànjú gidigidi láti jẹ́ pé ọ̀rọ̀ casino yẹn pé ó ṣẹlẹ̀ torí àkókò tèmi nígbà tí mo jẹ́ president Nigeria Association ni a dá casino sílẹ̀ ẹni tó jẹ́ pé secretary association gbà tèmi jẹ́ president òun ló ní àṣírí bí ọ̀rọ̀ casino ó ṣe lọ wọ́n dẹ̀ ló ní ẹgbẹ́ tiwọn bẹ́ẹ̀ ti pé àwọn ti gbà pé tó dẹ̀ porúkọ Nàìjíríà náà ó wà lára orúkọ wọn ó jẹ́ kó le díẹ̀ fún àwa ní ìgbà yẹn gbà tá a fẹ́ ní Yorùbá máa gbà tiẹ̀ bẹ́ẹ̀ nípa akitiyan tó ní kálukú ṣe fún a lot of people tó jẹ́ pé wọ́n ṣe akitiyan ó wá já sí rere ní àkókò ọdún tó kọjá so ní owó casino yẹn o à ń láti make sure wípé àná dáadáa àná gẹ́gẹ́ bí ọ̀nà tí wọ́n là sílẹ̀ pé kán máa ná and then à ń láti máa gbìyànjú wípé ìgbàkúgbà tó bá di pé wọ́n fún wa ní àyè láti ṣe casino yẹn à ń láti gbárùkù tì kó má di pé wọ́n máa gbà lọ́wọ́ wa. kí gbogbo wa ó
kí gbogbo owó jọ gbárùkù tí ká lè ní àṣeyọrí. Ẹ ṣeun púpọ̀ bàbá wa. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn òun láti gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe sọ lẹ́ẹ̀kan, àkókò ó tún wà fún wa bóyá nù pàdé wa ní o láti lè gbọ́ bóò ni gbogbo nǹkan wọ̀nyí tí ẹ ṣe bẹ̀rẹ̀, kí ló fà á tẹ́lẹ̀ fi rí bó ṣe rí báyìí. A dúpẹ́ lọ́wọ́ yín, a máa rí yín bá láṣẹ Olódùmarè, ẹ̀mí yín ó gùn, kò sì ní gògùn yà. A dúpẹ́ pé a pè yín, ẹ jẹ́ wa. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé a kú àjọ̀dún, ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ẹ̀. Ẹ ṣeun bàbá wa. Thank you very much. Yes.